intẹ́yìn náà tí a gbọ́ nínú fídíò brọ́dà yẹn ni wípé ní manslaughter. Àkọ́kọ́ àdúrà mi ti ṣe fún àfáwà kan àfáàlándàrí. Bàbá wa ní àdúrà àkọ́kọ́ táwọn kọ́kọ́ tó ṣe. sílé tọ̀ Ọlọ́run ọba lọ. Òun náà ní fún àfáwà aláǹdàkà tó sílé tọ̀ Ọlọ́run ọba lọ. Sheikh Lukman. Sheikh Lukman. Abu Sufyan. Abu Sufyan. Ìmọ̀ sọ̀yàn dé àgbàlagbà. Ìmọ̀ a máa sọ̀yàn dé àgbàlagbà. Bóyá máa púpọ̀. Tọ́lọ́ bá bóyàn ní mà púpọ̀. Ó ti gbẹgbẹ́ pé nù. Ó ti gbẹgbẹ́ pé nù, ó ti bọ́ sápò àgbà. Sọ̀rí nílà wọ́n ṣe àbí tó ń kálukú bá òkú bí lọ́ọ̀dù sí ẹnìkan Sàlàfíà. Ìlànà tó kálukú bá bí lọ́ọ̀dù sí Sàlàfíà ni Tẹ̀bílì ni Súfì ni. Nígbà Tẹ̀bílì à ń pè ní ìpìlẹ̀ gbogbo wa ní Islam. Ìpìlẹ̀ gbogbo wa òun ni Islam. Ìpìlẹ̀ gbogbo wa ní la ilaha illallah Muhammadu Rasulullah. Iṣẹ́ tá a sì máa tá a fà ṣe tó fi kú. Iṣẹ́ tá a máa tá a fà ṣe tó fi kú. Dáwà ni. Dáwà ni ká pè é sójú ọ̀nà Ọlọ́run. Níwọ̀n bá bọ́lọ̀ sí fi yé ma. Níwọ̀n bá bọ́lọ̀ sí fi yé ma. Ọlọ́run sì bùn lẹ́bùn púpọ̀. Ọlọ́run sì fún àfà lẹ́bùn púpọ̀. Nínú mà. Nínú mímọ̀. Ó tún yá ayé ọ̀rọ̀. Ó tún wá yá ayé ọ̀rọ̀. Lérí bó ṣe yé. Lérí bó ṣe yé. Ó ń kálukú pẹ̀lú àkídà rẹ̀ ni Ó ń kálukú pẹ̀lú àkídà rẹ̀ tó bá nígbàgbọ́ lérí. Ó wá lò ó níwọ̀n bá tọ́lọ̀ ní olóhùn. Ó lò ó níwọ̀n bá tọ́lọ̀ ní olóhùn bẹ́ẹ̀. Ọlọ́run kọ́ yá fẹ́. Ọlọ́mọdé àyà bẹ́ẹ̀ ẹ̀kọ́ sì ti yá. Ọlọ́run kọ́ ní ìpè. Ọlọ́run kó forí jì. Ọlọ́run bá lẹ́rú. Ọlọ́run gbà á lẹ́rú. Kó wá rọ àwọn òbí ẹ̀ lójú. Ọlọ́run kó rọ àwọn òbí ẹ̀ lójú. Ọlọ́run wá dáwọ́ ọ̀rọ̀ ẹ̀ máa nínú ẹ̀sìn. Ọlọ́run kó dáwọ́ ọ̀rọ̀ ẹ̀ máa nínú ẹ̀sìn. Fún ìlú wa nílọrin. Àti fún ìlú wa nílùú lọ. Mo post fídíò tí ìkan nínú àwọn brothers tí wọ́n fi sọ̀rọ̀ nípa wípé wọn ò jẹ́ kí àwọn rí ẹni tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí lọ́dọ̀. Àwọn kan wá ń kọ̀ndẹ́mù post yẹn, wọ́n ń gbé sórí Alif Dawa wípé tèmi bá jẹ́ mùsùlùmí tí mo jẹ́ni tó ń tẹ̀lé súnà lóòótọ́ àti lódodo, ó yẹ kí n gbà yí pé Ọlọ́run ló ń pààyàn. Allahu Akbar. Ọlọ́run ló ń pààyàn lóòótọ́. Kò sí ewé kan tó máa jábọ́ lára igi illa Allahu ya'lamuha, àyàfi kí Allah subhanahu wa ta'ala kó mọ̀ nípa ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run náà ló gbé ìgbésẹ̀ kalẹ̀ fún ẹni tí ó bá mọ̀ ọmọ pààyàn àtẹni tí ó mọ̀ ọmọ pààyàn nínú ṣẹ̀ríà Islam. Báwo la ṣe wá fẹ́ tẹ̀lé ṣẹ̀ríà yẹn tí a bá mọ́nítọ̀ tó yẹ ká mọ́nítọ̀? In tí mo kọ síbẹ̀ náà ni pé ó yẹ kí àgbàlagbà méjì nínú ẹbí Abu Sufyan kí wọ́n rí ẹni tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí, kí wọ́n rí kọ́lọ̀ mọ́tò yẹn, kí wọ́n rí nọ́mbà mọ́tò yẹn. Èèyàn ní gbogbo wa, kò sí ibi tí àrùmọ̀ jẹ àrékèrèkè ti lè wáyé. Kábẹ̀ má gbàgbé pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam kì í kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé ká fi gbogbo nǹkan lẹ̀ fún Ọlọ́run níbi tó bá ti yẹ ká lo làákàyè wa. Ẹni tó lọ bá Ànábì, tánàbí ń béèrè lọ́wọ́ ẹ̀ yìí pé nǹkan ọ̀gùn tó gbé wá ń kọ́, ó lóun ti fi ṣọ́ Allah subhanahu wa ta'ala. Ànábì ní lọ só. Ó bẹ̀ lọ só, Ànábì wá ń fún ní ìdánilẹ́kọ̀ọ́ wípé tó ṣe só yẹn nísìn tó bá débẹ̀ tó ò bá ba ẹ̀mí ẹ̀ á gbà yí pé wọ́n tú ni. Àmọ́ tí o ò so tó bá débẹ̀ tó ò bá ba ẹ̀mí àmà sọ fún ẹ pé bíyá wọ́n tú ni. Ó dẹ̀ ṣeé ṣe kó já sí pé ó tẹ̀lé abo lọ ni, àbí kó já sí pé ó wá oúnjẹ lọ ni. Bẹ́ẹ̀ náà nírú ohun tó ń ṣẹlẹ̀ yìí, ohun tó yẹ ká lo làákàyè ká fi ṣiṣẹ́ lé lórí, ká má sọ pé a fílẹ̀ fọlọ́run. Ọlọ́run ti sọ fún wa, intẹ́yìn náà tí a gbọ́ nínú fídíò brọ́dà yẹn ni wípé ní manslaughter. So tó bá sọ pé manslaughter létí ẹlòmíì ó lè dàbí nǹkan, but ìtumọ̀ ẹ̀ ni wípé intẹ́yìn ò mọ̀ọ́mọ̀ pa, bóyá bírèkì fèèlì ní níbẹ̀ yẹn sìn àmọ́ ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ṣó ti yé nísìn? So accident tó bá ṣẹlẹ̀ tẹ́nìyẹn ò lè rí kíní yẹn control, tó bá mú ẹ̀mí lọ, manslaughter ni wọ́n máa kà á sí nítorí pé kíni kò intentionally láti pa onítọ̀hún. Tábàdẹ̀ lọ wo Suratu Nisa aya 92. Ọlọ́run sọ fún wa bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitani rrajim bismillahir rahmanir rahim. Wa man qatala mu'minan khati'an, ẹni tó bá pa mùmínì kan láì mọ̀ọ́mọ̀, in tí ó máa ṣẹlẹ̀ ní pé ní fatahariru raqabatin mu'mina, fatahariru raqabatin mu'minan. Ọlọ́run ní kó bọ́ okùn lọ́rùn ẹrú mùmínì kan, àbí Ọlọ́run àbí wàdíyàtún musallamatun ila alihi, kó sọ díyà owó ẹ̀jẹ̀ fún àwọn ará alé ẹni tó pa yẹn. Ó jẹ́ méjì torí pé manslaughter ni.
náà tí a bá wá mọ́nítọ̀ ẹ̀ àwọn tọ́lọ́wọ́ bá ní kó fi sọ ìtàn rẹ̀ kò sí mùsùlùmí kan tó máa wò wípé kí wọ́n pa padà tó jẹ́ ẹni tó mọ̀ wípé ní inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ Ọlọ́run láti wá ọ̀dọ̀ Ọlọ́run náà lá padà sí òun náà dẹ̀ ni khaliqu kulla shay'in ọba tó dá gbogbo nǹkan ló ṣe sọ wípé ní khalaqal mauta wal hayata òun dá ikú àti ààyè liyabluwakum ayyukum ahsana amalan wa huwa al-azizul ghafur kó bá lè máa jẹ́ àdánwò fún yín tálẹ́ni náà tí ó tara àwọn tó kú yẹn ṣe dáadáa ṣó ti yé nísìn so kò sẹ́nìkan tó fẹ́ pa ẹnìkan fún ẹnìkan nípa ṣe ní kí wọ́n mọ́nítọ̀ ẹ̀ ní pé kí wọ́n lè mítọ̀ pu ìtọ́lọ́wọ́ bá ní kí wọ́n fi sọ ìtanràn òun náà ní kí ni kàfárọ̀ àti díà kò jù bẹ́ẹ̀ lọ. Abu Sufyan Ọlọ́run bá wa ṣàforíjì fún wọn àfáà jẹ́ èèyàn kan tó balance lórí sunnah tànàbí Muhammad sallallahu alayhi wa sallam ààrí ibì kan táàfáà ti lálàṣẹ èèyàn kan rí ojoojúmọ́ dẹ̀ làáfáà ṣe rọ́dù fáwọn èèyàn táàfáà bá rí ẹnì kankan tó sọ kankan tó dúró lé lórí tó tako ẹ̀sìn àfáà máa jáde bil hikma pẹ̀lú làákàyè wal maw'izatul hasana pẹ̀lú wáàsí tó rẹwà tó fi já sí pé ẹ̀yin náà wo irú kú tí àfáà kú yìí ààrí ẹni tó jẹ́ súfì kan àyàfi ẹnìkan kọ́nà kó lè bá wa ṣe ìdáyà fún torí ìtàn wọn táwọn kan ń ṣe lòun náà dá padà lórí Abu Sufyan tó fi kan tó ń kọ kò gba ẹnu tèmi mi ò lọ síbẹ̀ àmọ́ generally ẹ wo gbogbo àwọn onísúfì ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ń ṣe du'a fún Abu Sufyan ẹ wo àwọn alùsùnà wal jamaa ẹ wo bí wọ́n ṣe ń ṣe du'a tí wọ́n ń tara tí wọ́n ń jáde láti ṣe du'a fún Abu Sufyan eléyìí jẹ́ ẹ̀kọ́ fún mi àti ẹ náà Islam tá a jọ gbé dání a ní ìyà tá a fẹ́ fi jẹ ẹnì kankan tó bá wà lórí àánú Abu Sufyan ò mú gbogbo nǹkan lékókó ó ṣe pẹ̀lú làákàyè ó ṣe pẹ̀lú pé n tó rẹwà ẹ wá wo iye ẹni tó wá gba tọlọ́hun bí ò tiẹ̀ lè ju tọwọ́ ẹ̀ lẹ̀ tí wọ́n tẹ̀lé ní Abu Sufyan gbé kalẹ̀ eléyìí ló dáa fẹ́ni kọ̀ọ̀kan wa eléyìí gẹ́gẹ́gẹ́gẹ́ ló dáa fẹ́ni kọ̀ọ̀kan wa lákòótán wọ́n á bẹ gbogbo ẹ̀yin tẹ́ ń rí wa gẹ́gẹ́ bí ọmọ kéwú tá à ń ṣe ìgbìyànjú ijtihad fi sabilillahi lójú ọ̀nà tọ́lọ́hun wa sunnati rasulihi àti lójú ọ̀nà sunnata nabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ má dúró kí ikú pa wá kẹ́ tó ṣe wá láàánú ẹ má dúró kí ikú mú wa lọ kẹ́ tó bá wa tọ́jú àwọn ọmọ wa ẹ má dúró kí ikú pa wá kẹ́ tó ṣe tọ́lọ́wọ́ bá ràn yín fún wa ẹ ń pé Abu Sufyan kò ní ẹ̀bà bọ́ sórí prógráàmù ẹ̀ kó máa wá tọrọ owó rí bẹ́ẹ̀ ni bọ̀ ikú dé nísìnyí gbogbo ẹ̀yin tí Ọlọ́run lò láti fi ṣe àánú fún àwọn ọmọ tí wọ́n wà ńlẹ̀ àtowó tá à ń dá fún wọn Ọlọ́run á bá mi sọ gbogbo yín lẹ́san gbogbo ibi tẹ́nì kọ̀ọ̀kan yín ti ń béèrè oore Allah subhanahu wa ta'ala á bá wa dá orí padà sínú àpò yín àwa táwa kù ẹni tẹ́ ẹ bá rí tó bá jẹ́ irú èèyàn tó wà lórí òdodo ẹ má jẹ́ kí wọ́n máa béèrè ká tó ṣe fún wọn kọ́lọ́n kó jọ kó jẹ́ dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí wọ́n ti kú tí wọ́n ti lọ Ọlọ́run bá wa tẹ́ wọn sí Al-Jannatul Firdaus